see them everywhere, in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia. Bẹ́ẹ̀ ni ẹja máa bá wọn wí, àkú bá wọn wí. Èmi ò ní dákẹ́ àti máa sọ mọ́ pé mi níwọ̀n kíkún. Ẹ̀yin náà ò ní gbà láàbọ̀ lọ́wọ́ mi. Ṣàgámù local government north. Ẹjọ́ nítorí Ọlọ́run ó ti wá dójú ẹ̀ báyìí. Ọ̀nà Ṣàgámù sí ọ̀nà Ògìjó sí Ṣàgámù. Mo gbabẹ̀ kọjá ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Kéèyàn dẹ̀ gba ojú ọ̀nà kọjá lórí pa ń já sí kòtò, à ń já sí gegele. Láàrin ọjọ́ méjì kó má lè dìde níbi tó sùn sí. Ògìjó sí Ṣàgámù àwọn ará mọ̀ pọ́n ará Ògìjó ni ó ti ẹ̀dá tèmi náà gbabẹ̀ kọjá tí mo mọ bóyá rí. Gan ni à ń fi jí mo gbabẹ̀ ní ọjọ́ Friday fún odindi ọjọ́ méjì mi lè dìde iṣẹ́ kan pa ni mo fi dìde mo fi wá síbi iṣẹ́ àlejò kan tún wá sí ibi ìlànà yẹn náà ni ọ̀rọ̀ yìí ti kúrò ní ohun tá a jọ ń pè tẹ́lẹ̀ bá a ṣe jọ ń fi ra àfi ń bára ẹni ṣeré ó ti di ohun tá a nílò láti mójútó lójú méjèèjì ọ̀nà Ṣàgámù sí ọ̀nà Kòròdú sí Ṣàgámù Ògìjó pàápàá sí Ṣàgámù ó ti kọjá by rounds rọra fọwọ́ bá ṣe ń ṣe ní yọ̀bọ́kẹ́ tá à ń fọwọ́ rárá wa lórí mi níwọ̀n kíkún ẹ̀yin náà rẹ̀ nígbà lọ́wọ́ mi láàbọ̀ ẹ wá òun ṣe sí i ẹ tètè wá òun ṣe sí báyìí òjò tún ti wá rọ̀ ẹ wá bọ́nà yìí tún ṣe máa rí ní ìjẹta àti àná ìjọ Friday tèmi gbà kọjá òjò ti ẹ̀rọ ṣùgbọ́n ojú mi rí tẹ́ńkíá ó rówó ó rọmọ kí tó lè rí ọ̀nà yẹn gbà kọjá à ń bèlè tà sí ìgbà tójò tún ti wá rọ̀ kún àlejò tá a gbà ní ìkànnì yìí gan lánàá gan gbogbo ẹ ló fi sọ pé ẹ pariwo ọ̀nà yìí ìdí ni ẹ̀tẹ́ mo ní èmi gan tẹ̀tí ni lọ́kàn pé mo máa pariwo ẹ̀ ìyẹn lápá abẹ́yẹn ìgbogbo báyé kú àwọn èèyàn máa tún rí bí gbà jáde ẹni bá ti jáde lọ bí iṣẹ́ báyìí kó tó wọlé tójò bá ṣàtìrà àwọn ará ilé ẹ̀ máa pè ní pé ẹ rọra sùn síbi iṣẹ́ yín o ẹ má ṣìpò pẹ̀ ń bọ̀ nílé kí ló dé látàrí ọ̀nà náà ni o nítorí nígbà tójò bá ti rọ̀ kò síbi tó máa gbà wọlé ẹni bá ti gbé mọ́tò jáde aya wábì kan ju mọ́tò ẹ̀ sí ń ta aya sùn sínú ẹ̀ aya tún gbàbẹ̀ lọ́bí iṣẹ́ ńjọ́ kejì kí ló dé kò dáa tó àwọn ẹni tó ṣẹlẹ̀ sí gangan tí wọ́n jẹ́ lára wa níkànnì náà ló jẹ́ ká mọ bó ṣe ń lọ kò dáa tó nítorí Ọlọ́run ẹ bá ní wá nǹkan ṣe sí ojú ọ̀nà yẹn ìgbogbo báyé kù mi ò ní dákẹ́ àti fọn rere ẹ wá òun ṣe sí ọ̀nà yẹn ìyẹn lábẹ́ ti ibẹ̀ yẹn ọ̀nà ìjókòó àwa tá a máa ń lọ́lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan la mọ bọ́nà yẹn ṣe rí o mi tẹ̀ wá nígbàgbé bí ọ̀nà ojú oore ṣe rí ilé ò tẹ̀ wá ṣe lọ fáwọn àmọ́ báyìí àwa tá a bá ń gba ọ̀nà ọ̀tà lọ́lé wa ẹ má tẹ̀ ń dárúkọ àwa tó jẹ́ pọ̀nà yẹn la máa ń gbà lọ́lé a sì tó bíi mẹ́rin tó jẹ́ pọ̀nà yẹn la máa gbà lọ́lé tá a bá ti ń lọ́lé ìjọba bá ti ń lọ́lé lópin ọ̀sẹ̀ àwa rí ọ̀nà gbà lọ́lé mọ́ ó di kólúkálùkù máa jókòó síbi iṣẹ́ kí ló dé chairman wa Adó-Odò Ọ̀tà local government ẹ wá àwọn ṣe sí ọ̀nà yìí fún àwọn èèyàn yìí fún wa ẹ wá àwọn ṣe sí mi ò bá ní kóun gba bọ́ọ̀hò lójú òré yẹn kó fẹ́ lọ jáde sí Àtùwàrà kò ní fẹ́ o Ajíbọ́dẹ ẹ hàn pé kò sọ́nà ń bẹ̀ yẹn náà kò sí ọ̀nà ń bẹ̀ yẹn o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilé ò wá ṣe lọ ó wá di kólúkálùkù máa sùn síbi tílẹ̀ bá ti ṣú mọ́ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ níbi tó lúwẹ̀ kọ́lé sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi á máa pariwo ó dìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wípé ẹ jọ̀ọ́ ẹ̀ ń ṣàánú àwọn èèyàn ẹ jẹ́ káwa èèyàn wọ̀nyí náà ẹsẹ̀ ẹ̀dá jẹ mùtúndùn ìjọba ẹ̀dá jàǹfààní ìjọba bákan náà mi nígbàgbé àdúgbò yìí ní Àjàyí ní Ọgbà mo sọ pé èmi àti olóòtú ètò Ayọ̀bámi Akínrìnàdé à ń bọ̀ níbẹ̀ yẹn láìpẹ́ ambassadọ Ayọ̀bámi Akínrìnàdé ó ṣeéṣe kó jọ́sẹ̀ yìí náà ni aṣàmàwọ́jọ́ àwáyè àwa yọjú sí ibẹ̀ Àjàyí close ìyẹn ní Ọgbà ẹ ti mọ bóyá ń lọ ń bẹ̀ yẹn àbí ó dáa à ń bọ̀ ń bẹ̀ yẹn èmi á máa bá yín sọ ẹ máa ṣe é àwa náà ò ní dákẹ́ àti ṣe kíni láti ṣe títí wa ní orí ètò yìí ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM ẹ̀yin ò ní wọ̀n kíkún èmi náà ò ní gbà á láàbọ̀ lọ́wọ́ yín lábà tibẹ̀ yẹn
òun ni mo fi ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ládùúgbò mi fún ti àárọ̀ yìí ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM lórúkọ olóòtú ètò ambassador Ayọ̀bámi Akínràdé ni mo fi ń kí yín orúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi ń jẹ́ queen abiyolóye rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí àgùrẹ́gbẹ̀rígbẹ̀ mo gba ọ̀nà yẹn ní ìjẹta èmi àtàwọn ọ̀rẹ́ mi ló wá dípa wá mú mọ́tò wá páàkì mọ́tò sẹ́gbẹ́ kan àṣẹ̀wá ń lé ọ̀kadà mú pa lè gbé mọ́tò kọjá ibi tó lálàáfíà béèyàn bá kọjá gbójú díẹ̀ síwájú ó sì ń lálàáfíà tíntín ní o ẹ wá ṣàánú ajé nítorí Ọlọ́run láwọn àdúgbò tí mò ń dárúkọ yìí ládùúgbò mi lẹ́tọ̀ ètò ní ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM ẹ wo mi ìfẹ́ gbé ara mi lákòókò ẹ jẹ́ ń tara ṣàṣà kí n ṣe ojú òpó mi sílẹ̀ ní àárọ̀ yìí mo fẹ́ ṣe pápákọ̀ bí àwọn ará pápá 081 13 05 1009 081 13 05 1009 tàbí 080 56 13 1009 080 56 13 1009 ó kẹ́jẹ́ fobìnrin ẹgbẹ́ mi ṣẹwọ́ ní àárọ̀ yìí ládùúgbò mi o ó bàjẹ́ tì ń bá mi ẹ̀ pọ̀ ìyá mi Ọlọ́run mà ló ń tò ó ń bá mi ẹ̀ pọ̀ ìyá dáadáa ẹ̀ mà káàárọ̀ mà. Ẹ káàárọ̀ mà ẹ ra mà. Yes ẹ kú ma. iṣẹ́ ọpọlọ o. Àwa mà ní ẹ mà. ń bá mi ẹ̀ pọ̀ mà. Ládùúgbò tiwa lókè gbọdọ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú kan wọ́n gbówó lẹ̀ fún transformer pé kán bá wa gbé wá àdẹ̀bẹ̀ àwọn nẹ́pà kan bá wa gbé wá kọjọ́ o ní kíákíá abẹ wọn o Nàìjíríà ò ní túká o àdẹ̀bẹ̀ àwọn ìjọba fún ọ̀nà wa níjẹ̀bú Òde láti Ádámọ̀dé Jẹ̀bú Òde lẹ́yìn ṣe ń pariwo ọ̀nà àgbòrá tẹ̀lé pé àwa pé Ádámọ̀ náà ń pariwo ọ̀nà wa o láti Ádámọ̀dé Jẹ̀bú Òde o àtàwọn ìjọba o wọ́n ní wọ́n ti ń ṣe kárakára mọ́ o Ọlọ́run fún wọn lọ́wọ́ ṣiṣẹ́ o. ń bá mi ẹ̀ pọ̀. Àmín àmín ẹ ṣeun ládùúgbò mi ní ètò hello ẹ̀yà 08113051009 08113051009 tàbí 08056131009 ládùúgbò mi ẹ mà káàárọ̀ sá. orúkọ mi ní sáà gbẹgbẹ látòkìjọ ní Phoenix Ògìjọ. Phoenix Ògìjọ à ń gbọ́ yín sá. àtòkìjọ àbíta yìí àti àtàsọ́mà àti òpó àti wáyà kọ́ lẹ́fà Ìkẹjà lẹ́tìkọ́ àbá gbígbọ́ sí àròjìṣù àbẹ́yẹ̀jọba àkọsíà náà wà náà nígbà yìí o. ó dáa no wàhálà. ọ̀dọ̀ ta sọ́ni tẹ̀sán náà ẹ bá àbọ̀ ìjọba ó kú bẹ́ẹ̀ sí kò tọrọ Ọlọ́run ọ̀dún tí wàá tí kò báyìí o kọ́rọ̀ tí wàá níbẹ̀ mẹ́ta o. Àmín yes hello ládùúgbò mi o. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni Simple láti gbè. Simple ẹ̀ mà káàárọ̀. ẹ káàárọ̀ Queen ọdún fẹ́ sọ ẹ wò àwọn ọlọ́pàá èyí tí wọ́n ti pọ̀ ju o tí wọ́n ti pọ̀ ju o wọ́n tún fẹ́rẹ̀ o lánàá eléyìí pé eléyìí ti bọ̀ ó sì dojú kòrókòrò ni ọmọ ọkùnrin bọ́lá tiẹ̀ lọ tuntun ọ̀dẹ̀ ọlọ́pàá dẹ̀ rí wọ́n dẹ̀ lé ọmọ ẹ̀ wọ inú ṣọ́ọ̀ṣì tẹ̀lẹ̀ wọ́n ní ibẹ̀ ó tẹ̀lẹ̀ ní gbòkè nígbè wọ́n dẹ̀ lé ọmọ yẹn títí ọ̀rọ̀ yọ̀bọ̀ ìlànà ọba yìnbọn fúlànà ọba yìnbọn fún ọmọ ọlọ́mọ ọmọ kékeré nítorí bẹ́ẹ̀ ni pé yahoo ni ẹ tẹ̀lé wọnú ṣọ́ọ̀ṣì tó dáa ṣé láti ẹ̀ ó máa kọ́ lọ́la ìgbọ̀n ọmọ ẹ̀pàrọ̀ ẹ̀sà ìgbọ̀n fẹ́sà ti mọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ wákàtí pọ̀ ìgbé lórí ọlọ́pàá o ìjọba bá wọn sọ̀rọ̀ àwa ń ṣe sí ok. ìkejì bẹ́ẹ̀ ọ̀nà wa ò dáa láti afá lọ sọ́nà ìdè lọ sí kíntì ọ̀nà ò dáa rárá ọ̀nà ẹ̀ bá gan mọ́tò lè gbàgbẹ́ kọjá mọ́ o ó dàbọ̀. ẹ ṣeun gan-an. Mm. ẹ ṣeun gan ládùúgbò mi o
ládùúgbò mi ó bàjẹ́ sí i. ẹ mà káàárọ̀ ma ọkọ̀ ní bíbí sí ṣáájú sí ìwé láti ẹ̀kọ́ṣọ́. ìyá dáadáa ẹ mà káàárọ̀ ma èmi ni ẹ̀rọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta òyà olóyè púpọ̀. ẹ ǹlẹ́ ẹ wọ̀ sí onílé sọ sí ní ìfọ́jọ́ wọ́n máa kó gọ́tà láti wọ́ṣọ̀ wọ́n ti tí wọ́n ń pẹ́ fún àwọn ẹlòmíì. àwọn tọ́jà àwọn kan náà gbọ́dẹ̀ tó ń pọ̀ kọ́ máa di sínú àpò wọn kì í di sínú àpò wọ́n máa sílẹ̀ wọ́n máa tún gba sínú gọ́tà padà. àwọn tí gbẹ́jẹ̀ tó kúnnú gọ́tà àwọn kan máa ró wọn kì í ró gẹ́gẹ́ àwọn kọ́ńtàǹtì ẹlòmíì láàrin ìlú ẹ máa rí igbó níbẹ̀ ní ọ̀jọ́ wọ́n máa ró ẹ̀rọ tẹ́lẹ̀ tó ẹ̀sùn òtúbà ìlú àká ìbò. ẹ ṣeun gan. lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wá gbá òwúwa ìbàjẹ́ o tí wọ́n bá ṣèbàjẹ́ a ó ṣì gbà fún wọn ni o. Ẹjẹ́ á máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹjẹ́ á máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹjẹ́ á máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹjẹ́ á máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà. One more time. Ẹjẹ́ á máa bá wọn sọ. bẹ́ẹ̀ ni mo rí àtẹ̀jíṣẹ́ yín ní Facebook ìta olúwo road to Okemuti is totally bad. Let Ogun and Lagos governor do something urgent about it. ìyẹn Liasu Shitu mo rí àtẹ̀jíṣẹ́ títí yín ní apá àtibẹ̀ ẹ̀yin náà ní ìyànà school sí Mọ̀látòrè Ògìjò very very bad. ẹ̀yin tẹ́ dúró sí Facebook Ọlákúnlé Timothy ìbùkún olúwa ṣèyí ọlọ́run ló ń tò ó. ẹ ṣe hello hello sir o Lẹ́dí ẹ̀ka káàárọ̀, ẹ máa kojúmọ́ ọ̀rẹ́ sir orúkọ tèmi ni Alaba Peter, olú ọmọ láti Ladugbo. ẹ máa kojúmọ́ ọ̀rẹ́ bàbá mi. Ẹ̀gbọ́n ẹ̀ka kùtù ọlọ́run ẹ̀ka wa tẹ ìjọba ìpínlẹ̀. Ọ̀rọ̀ wa ọ̀rọ̀ tiwa Ladugbo lórí ọ̀làwádọ̀. Àlìbá ṣẹ́ nílùú ká bá dìbò ká má lè jẹ àǹfààní ìjọba tiwantiwa. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún lóṣù múlẹ̀ òṣìṣẹ́ ìjọba níbẹ̀ ti lóṣù. Ẹ wo tó bá rò ẹni mọ́tò kan ṣubú bẹ̀. Kọ́ńtàkì tó kọ̀ pọ̀ lásán. Òun ló kọ́ tó sọ fún àdúgbò fún yẹn. Tí wọ́n sọ̀rọ̀ tó láyé nígbà tí láti lọ sí ìjọba yẹn. Ìjọba yẹn. Gómìnà ti fọ́ ọmọdé àti àwọn aráàlú wọn lọ àṣẹ kí sùkàtàkà ilé ìsìnkú bẹ̀ ẹ̀ dàpọ̀ ìṣẹ́ ọlọ́run. Kò sí ọ̀nà láti ṣe lókúlé lọ sí gbòòrò. Èyí tó bá mọ ogun ọ̀nà fún òun yìí láti gbé láti lókúlé lọ sí gbòòrò sí ọ̀nà kọ̀ọ̀kan bẹ̀ rárá. Bí ọ̀nà bá ti rọ̀ àwọn tó ń gbé lọ́wọ́ ìwé ráyè lọ́dẹ ẹ bá wa bẹ̀rù kí ìjọba ògùn ṣẹlẹ̀ ògùn lọ́dọ̀ kọ́ bá pọ̀ kọ́ bá wa ṣe. Àwọn tó ń ṣẹlẹ̀ bí ọdún ilé ìwé máa ń tẹ́lẹ̀ fún máyé sí. Ẹ̀jẹ̀ wọ́n ti yọ wọ́n àti àwọn èèyàn sílẹ̀ yẹn. Yọ́n tó bá ti mú ọgbọ̀n ilé ẹjọ́ ni. Ẹ bá mi gbọ́dọ̀ lọ́dẹ̀ tí wọ́n máa ti jagun ilé ẹjọ́ ló lọ. Àní tó kù tó mọ̀ mi tán. Òun tẹ́ ẹ ṣeun gidigidi gan. hello ládùúgbò mi o èyà ìyẹn rebete o ládùúgbò mi ó bàjẹ́ tì. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà ara pé ètò alájí máa na ẹ̀ ló ń sọ̀rọ̀ Ladugbo. alhaji 99 Máa na rẹ̀ má náà rẹ yá Ladugbo. ìjẹ̀bú sí ẹ má jẹ́ ìsọ̀jẹ̀bú láàárọ̀ kí jígbọ́ máa fọ́ mi létí pé mi ìmọ̀ sọ. ẹ ra mà. yes ẹ sir. jọ ẹ bá bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kọ́ ṣàdùwà láti àsọnù débi kò ṣe jọ ọ̀nà ìbàdí. mo máa ti fọ́n rere ọ̀nà yẹn láàárọ̀ yìí. débi kò sí kọ́ máa gba 500 400 naira níbo là ń gbà lọ jẹ́bùdì. mo máa ti. wọ́n jọ ń ti ọlọ́run ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ pé a lè tú agbórí fún àwọn nẹ́pà wa lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì ayẹyẹ wọ́n ti kí èyí díẹ̀ díẹ̀. Olúwaṣeun ìyá méjì òjòkú gbẹ̀yìn nìyẹn. ọlọ́run túbọ̀ bá ràn ọ́ lọ́wọ́ ẹ̀jọ́ lóògùn orí bàjẹ́ o. àmì ó bàjẹ́ tì. ẹ̀yin sọ pé kú iṣẹ́ ìyá wa Queen Moshood ọlọ́run ò ṣe bí ẹ ṣeun gan bàbá mi náà kí n àìjẹ́ ń gba ìpè kan àbí méjì sí ní àárọ̀ yìí kí n tó máa sá lọ ládùúgbò mi. ládùúgbò mi o ojú òpó yẹn ò ṣe ẹ wo ok ẹ jẹ́ ń gba ilé kí n máa sá lọ ládùúgbò mi.
orúkọ yín sà ẹ káàárọ̀ sà. àmọ́ àbùkátà mọ̀ láti mọ̀wé ló sọ láti àdéhùn ẹ̀dá fún akẹ́kọ̀ọ́ máa yẹn kò dá rárá. tábà bọ̀ lálẹ́ níṣẹ́ ni wọ́n á gbọ́ ọ̀kadà $300 púpọ̀ ní ẹ̀sìn àjẹsáde máa sọ fáwọn ìṣòro ẹ̀jẹ̀ lọ. Ojú òpó yẹn ó ń lọ ó ń sábọ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà mòwe ń tòótọ́ a gbọ́dọ̀ má fọn rere ọ̀nà yẹn ní tó bá ń gba ọ̀nà yẹn ṣe bẹ́ẹ̀ pé ó fẹ́ lọ jáde sí ọ̀bádà oko a rí i pé ọ̀nà yẹn is unjust mo ti gbàbẹ̀ dáadáa mo mọ bí ọ̀nà yẹn ṣe rí ẹ̀jọ̀ nítorí ọlọ́run à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni bákan náà mi nígbàgbọ́ ojú ọ̀nà Badagry yẹn ní Jákàndé ẹ̀jọ̀ nítorí ọlọ́run ọ̀nà yẹn náà ṣe kí ni ó ń fẹ́ àmójútó gidigidi gan àtẹ̀jíṣẹ́ wọn ò lè ṣe kó má fi ojúmọ́ báyìí kó má fi wọlé àmọ́ àwọn ibi tí mò ń tẹnu mọ́ yìí ẹ bá ń wá ní ṣe sí o ẹ bá ní wá ń ṣe sí o ìgbogbo báyé kù ẹ wá nǹkan ṣe sí àtàwọn ojú ọ̀nà wa bẹ́ẹ̀ lọ ẹ bá ní wá kí ni ṣe sí ókè àwọn ará Gbágà náà wọ́n ní ṣé mo gbàgbé ọ̀nà mo ti mi ìgbàgbé yín ọ̀nà yín òun náà ló já lọ sí ọ̀nà Ṣàgámù ọ̀nà òun náà ní ọ̀nà Ògìjò sí Ṣàgámù mi ò jẹ́ gbàgbé yín rárá àtẹ̀jíṣẹ́ àwọn ará Badagry náà bẹ́ẹ̀ ni mi ìgbàgbé wọn rárá láti ọ̀dọ̀ màmá wa ojú fọ́nrán ló ń ṣe látọ̀dọ̀ màmá wa Alhaja Chief Mrs. Ganiat Olúwabùkọ́lá Fowórà pé ọ̀nà Jákàndé Àjàngbàdì sí Badagry pé ká bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wa Olúṣọlá Babájídé Sanwó-Olú kí wọ́n jọ kán tẹ̀ bá wọn ṣe kòtò ìdámínù sí Jákàndé Àjàngbàdì onímọ́tò gan ò rí bí gbàdédé ní ọ̀nà yẹn kán wọ́lá bàbá wa tí wọ́n fi sọ orúkọ ọ̀nà yìí bàbá wa Jákàndé kí wọ́n jọ kí wọ́n bá ní wá nǹkan ṣe sí i Anjorin Ìṣẹ́gun ẹ̀ la kú iṣẹ́ kò sí ọ̀nà tó dára ní Báyékù bẹ́ẹ̀ ni èmi náà ti dárúkọ ọ̀nà Báyékù yẹn Anjorin Ìṣẹ́gun Ọládélé Àbáyọ̀mí Ọládélé Àbáyọ̀mí ẹ ṣeun gidigidi gan ta ẹ wọ ẹ kí mi máa fèyí ṣe lọ ní òní yìí ìyókù tún di ní ọ̀la màmá mo ti ka àtẹ̀jíṣẹ́ yín màmá Chief Mrs. Ganiat Olúwabùkọ́lá Fowórà bẹ́ẹ̀ ni mo ti ka àtẹ̀jíṣẹ́ yín láìpẹ́ yìí mà ẹ tún fi mí ránṣẹ́ mo tún ti kà ẹ ṣeun gidigidi gan mà lórúkọ olóòtú ètò ambassador Yọ̀bámi Akínrìnádé lórúkọ Rufus Karim ẹni ládùúgbò apá kúṣẹ́ gidigidi gan ẹni àdúgbò yìí ní Ìṣàwò àti iléèwé àwọn olùkọ́ school comprehensive junior high school tó wà ní Ìṣàwò ẹjọ́ ẹnì kan bá yín lọ síbẹ̀ tó bá ti di ẹ̀yìn ètò ẹjọ́ ẹ pè mí ohun tẹ́ sọ yẹn Rufus Karim ohun tẹ́ tẹ̀ ẹ dájọ́ wò ó àwọn ìgbésẹ̀ tá a máa gbèsè ẹ máa ti jẹ́ ń sọ bẹ̀ ẹ já wò dáadáa ká tó sọ sórí afẹ́fẹ́ Moshood Ọlọ́run ò ṣe bí ẹ̀yìn ní ojú ọ̀nà Mòwe sí Ọ̀fadà road kò dára bẹ́ẹ̀ ni a ti sọ nípa ọ̀nà yẹn ní àárọ̀ yìí lórúkọ olóòtú ètò yìí ambassador Yọ̀bámi Akínrìnádé ni mo fi ń kí n pẹ́ máa ṣe jẹ́jẹ́ lórúkọ ẹni tó jẹ́ kẹ́ máa rí mi kétékété Sadiq Akínbólú òun ló jẹ́ kẹ́ lè máa rí mi ló jẹ́ ká lè jọ máa ríra wa bí ó bá sóhun ni ẹ lè má lè rí mi báyìí kétékété kẹtẹ ò pé kún ìtàn tẹ̀ máa ń pariwo onítùngbà yeye ìtùngbà tán tẹ̀ máa ń pariwo ẹ tí mo lè rí bẹ́ẹ̀ ẹ̀yẹ ṣàkànṣe nǹkan ẹ fi gbogbo bó ṣe rí lọ́dọ̀ tí ẹ fi ránṣẹ́ síbẹ̀ á gbé ìgbésẹ̀ lé ní orí ọlọ́kanòjọ̀kan làwọn ètò wa ṣì ń tẹ̀síwájú ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí mi lórí 08035183900 08035183900 láì nígbàgbé ìnáwó àbókí olówe ti àṣekágbá òkú màmá rẹ̀ ní on the 6th oṣù tó ń bọ̀ yìí ẹ̀bẹ̀ bá ti dé lè ṣe wá níbẹ̀ bèrè mi àbí kẹ́ bèrè Olúṣùsì Sarah àǹkárá ó wà ní títà ní owó tí ò ga ni lára fún ti àṣekágbá òkú màmá àbókí olówe ìyẹn ní ti apá bẹ́yẹn ẹ jẹ́ máa fẹ́ léyìí kẹ́dùn fún àwọn ẹbí mi
àwọn èèyàn mi kú ti ìpapòdà ti ẹni wa tí ó ṣe olóògbé ní àárọ̀ yìí. Mò ń bá ẹni mi èèyàn mi Roteran Lasisi Kọ́láwọlé Taofik kẹ́dùn ti ìyàwó wọn tó jáde ní ayé láàárọ̀ yìí ní kò pẹ́ tí a dẹ̀ máa mú padà sọ́dọ̀ ẹlẹ́dàá ẹ̀ náà ní àárọ̀ yìí pé akọ ara fẹ́ra kù ọdún àtúnṣe ṣe kí ni á jìnnà síra wọn. 08035183900 08035183900 lójú òpó tẹ láǹfààní láti kàn sí mi pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yín. Orúkọ mi ò yí padà, yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi ń jẹ́. Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí látọ̀dọ̀ tèmi ẹ ṣe jẹ́jẹ́ o ó dàbọ̀.